alẹ́ yìí kì í ṣe alẹ́ tó yẹ kó lọ sí live. Alẹ́ òní kì í ṣe alẹ́ tó yẹ kó lọ sí live programs. Ìkan nínú tí ò yẹ kí alẹ́ yìí ó fi lọ sí live program, ó máa jẹ́ alẹ́ tí ó máa mú a lot of criticism dání. Ó jẹ́ alẹ́ sísọ àdìtú ọ̀run. Kódà a lè gbàdúrà lálẹ́ dé ìpele kan ká pa live programs. Torí àdúrà lè yí padà kí a pa iná. Ká pa iná. Kí Táyọ̀ má rí Kẹ́hìndé. Kó kà jẹ́ pé ohun tí ohùn Olúwa bá gbé wá la máa jù sáàárín ara wa. Ó lè mú kí Nasiri kó bọ́ra sílẹ̀ gẹ́gẹ́ bí ọjọ́ tàbí ká sàbọ̀. Ìdí tí alẹ́ yóò fi mú ọ̀rọ̀ live program dání nìyẹn. Tó bá jẹ́ pé a fẹ́ ṣe alẹ́ ní alẹ́ bí ó ṣe yẹ pátápátá, kì í ṣe alẹ́ tá a lè gbé sórí media. Rárá, kì í ṣe alẹ́ tá a lè gbé rárá. Àti tá a fẹ́ sọ o, àti tá a fẹ́ ṣe, kì í ṣe alẹ́ media tọ̀. Alẹ́ implicating media system ni. Alẹ́ tí gbogbo yín máa rí bí mo ṣe jẹ́ kanlẹ̀. Ṣùgbọ́n nítorí ìdí kan àti èkejì àti torí àwọn kan náà tí wọ́n lè bọ́ tí wọ́n bá jẹ́ ẹni ẹ̀mí ni àtòrí ẹ̀ máa gbé sí live. Bí ó bá dẹ̀ wá yí tán pátápátá, live ó lè cut off. Ní ìṣẹ́ tó bá ti cut off, ibi tí a fẹ́ káwọn tó wà ní live ó má dé la jẹ́ ká má dé yẹn. Tó bá ti cut off náà nìyẹn. Ìyẹn ni pé ẹni tó pè mí ó ní dandan ni kí n cut off ẹ̀. Èyí tí àwọn tó wà live yìí tán bá ti gain before kí live ó tó cut off, ìyẹn ni ti live. Ẹ jẹ́ hallelujah ńlá o. Hallelujah. Number one, mo fẹ́ kọ́kọ́ ṣàlàyé nǹkan márùn kan tó wà very important. Ẹ jókòó. A gbàdúrà, a dúpẹ́. Mo fẹ́ ṣàlàyé nǹkan márùn kan. One, kí ni à ń pè ní ìjọ? That is church. Ìjọ kì í ṣe ilé tí a wà yìí gẹ́gẹ́ bí ọ̀pọ̀lọpọ̀ èèyàn ti ń rò. Orúkọ ibi tí a wà yìí dúró gẹ́gẹ́ bí ilé àdúrà. Kì í ṣe òun gangan ni wọ́n pè ní ìjọ. Number two, ìjọ kì í ṣe orúkọ CAC, Redeem, Nipa rárá. Ẹ̀yà ìgbìmọ̀ tí wọ́n fi orúkọ ìjọ pè nìyẹn. Ìkórajọpọ̀ ìgbìmọ̀ ènìyàn kan tí a forúkọ ìjọ pè nìyẹn. Kì í ṣe ìyẹn ní church. Redeem o, Kérúbù, Sẹ̀lẹ̀, CAC, the Apostolic, Anglican, kì í ṣe ìjọ nìyẹn. Àwọn kataba bí wọ́n léèrè wọ́n ní àwọn lọ church Redeem, àwọn lọ sí CAC rárá, ìyẹn ṣe church. Ìkórajọpọ̀ àwọn ẹ̀yà kan tí wọ́n gbàgbọ́ lórí àwọn ìlànà kan tó yàtọ̀ sí ìlànà mìíràn ní abẹ́ fífi orúkọ Olúwa pè wọ́n ní ìyẹn. Ìyàtọ̀ wà láàrin ilé àdúrà
ìjọ ìkórajọpọ̀ ènìyàn tí a fi orúkọ Olúwa pè. Ilé àdúrà ni ibi tí a yà sí mímọ́ pé a ó máa kórajọpọ̀ àwọn ọmọ Ọlọ́run láti máa ké pe orúkọ Olúwa. Ilé àdúrà ni. CAC, Redeem, Nipa, MFM, MFM yẹn ò kàn tẹ́ ẹ ṣe kórajọ ìyẹn iṣẹ́ ìránṣẹ́ ni. Nipa náà ìgbà tó bẹ̀rẹ̀ iṣẹ́ ìránṣẹ́ ni. Anything ministry is not a group of peoples who believe in one doctrine and others under the umbrella of calling the name of the Lord or operating in the name, in the body of group of Christianities. Ìyẹn ministry nìyẹn. Ìjọ ní orúkọ wọ̀nyẹn Redeem CAC, ìyẹn ìkórajọpọ̀ àwọn èèyàn kan tí wọ́n gbàgbọ́ nínú ìlànà kan tó yàtọ̀ sí ìlànà tẹlòmíràn láti máa fi orúkọ Olúwa Ọlọ́run ọ̀gá ògo ṣiṣẹ́ àti láti máa tẹ̀lé ìlànà Bíbélì ní ìwọ̀n ibi tí wọ́n gbàgbọ́ ní area rẹ̀ sí. Ìyẹn lórúkọ wọ̀nyẹn the Apostolic, Methodist, CAC bẹ́ẹ̀. Ṣùgbọ́n iṣẹ́ ìránṣẹ́ ni ẹ̀bùn tí a fún ènìyàn ní abẹ́ ìṣàkóso ènìyàn. Iṣẹ́ ìránṣẹ́ ò dúró lórí bóyá o jẹ́ Christianity àbí o jẹ́ kínní. Àwọn onímọ̀ máa tọ́jú opó, wọ́n máa ní ilé ìtọ́jú àwọn ọmọ wẹ́wẹ̀wẹ́. Iṣẹ́ ìránṣẹ́ ni pé kéèyàn ní modernist home, opó home. Iṣẹ́ ìránṣẹ́ ni. Iṣẹ́ ìránṣẹ́ ni iṣẹ́ wòlíì. Iṣẹ́ ìránṣẹ́ ni teaching. Iṣẹ́ ìránṣẹ́ ni ká sọ pé bóyá a jẹ́ deliverance kìíní. Iṣẹ́ ìránṣẹ́ nìyẹn. Prophetic, ìtúmọ̀lá, iṣẹ́ ìránṣẹ́ ni. Ìyẹn jẹ́ iṣẹ́ ìránṣẹ́ dúró lórí ẹ̀bùn kan tí a fún ènìyàn. Ẹnìkan, obìnrin lè ní iṣẹ́ ìránṣẹ́, ọkùnrin lè ní iṣẹ́ ìránṣẹ́. Ó jẹ́ ẹ̀bùn tí a fún ènìyàn láti ọ̀run wá láti fi ru títóbi Ọlọ́run sókè nínú ayé. So iṣẹ́ ìránṣẹ́ ọ̀pọ̀lọpọ̀ ló ń ṣiṣẹ́ ìránṣẹ́ this time around tó sọ di church. Ọ̀pọ̀lọpọ̀ ènìyàn ló ń lọ sí iṣẹ́ ẹ̀bùn ènìyàn kan tí wọ́n rò pé ìpéjọpọ̀ àwọn ọmọ Ọlọ́run ni wọ́n lọ. That is why olófà ní ìgbà mìíràn tí ẹni tó ní nǹkan bá kú tá fẹ́ jogún rẹ̀ fún ọmọ, ìyàwó, ẹ̀gbọ́n, àbúrò, àna. Iṣẹ́ ìránṣẹ́ kò ní ká jogún rẹ̀ fún outside people. Ilé ẹni, for example nísìn, mo ní iṣẹ́ ìránṣẹ́ orin kíkọ. Iṣẹ́ ìránṣẹ́ lórí kíkọ. Iṣẹ́ ìránṣẹ́ orin kíkọ yẹn tí ẹ bá wò wá lórí mídíà, èmi àti ìyàwó mi àti àwọn ọmọ mi la handle rẹ̀. That is iṣẹ́ ìránṣẹ́ nìyẹn. Mi ò lè, ẹnikẹ́ni kò ní àṣẹ́ẹ̀sì ní ọjọ́ ọ̀la láti sọ pé òun fẹ́ rí ti nǹkan yẹn. Ìyàwó mi àtàwọn ọmọ mi ni mo máa gbéṣẹ́ ìránṣẹ́ fún. Torí property ènìyàn níṣẹ́ ìránṣẹ́. Ìṣòro tí a ní àkókò yìí nìyẹn tí wọ́n rò pé bóyá àwọn bàbá wa gbé church lọ́wọ́ ọmọ wọn. Yes, tó bá jẹ́ pé wọ́n operate ẹ̀ gẹ́gẹ́ bí iṣẹ́ ìránṣẹ́, wọ́n ní right láti gbé fún ìyàwó, ọmọ, torí pé kì í ṣe church ni wọ́n dá sílẹ̀. Iṣẹ́ ìránṣẹ́ ni. For example, nísìn, I'm sorry to say this because I told you that this night is not a program tó yẹ kó lọ sórí live. Òru àṣírí àti Aditu ni. For example, nígbà tí winner chapel bẹ̀rẹ̀, kì í ṣe orúkọ winner yẹn gangan la mà wọ́n sí, a mà wọ́n pé Living Faith Tabernacles. Àbí bẹ́ẹ̀ kọ́? So bí a bá wo orúkọ ìyàwó bàbá Oyèdépò gangan Faith ni.
tí a bá worúkọ ìyàwó bàbá Oyèdépò kí lorúkọ wọn Faith. Living yẹn nìkan àti living yẹn nìkan ló yàtọ̀. Tabernacle ni pé àgọ́ ìgbàgbọ́, màmá ìgbàgbọ́, that is, he was the owners of that camp. Kì í ṣe mo kà fi ṣe àpẹẹrẹ ní o, point of correction. So it's a just kí dá ilé iṣẹ́ kan lẹ̀ kí pé ní Dorcas assembly. Kí gbogbo èèyàn dẹ̀ wá máa worship pẹ̀lú mi bẹ́ẹ̀. At the end kí n wá sọ pé àwọn ọmọ mi àbí ìyàwó mi ló ní I'm right. Torí pé orúkọ tí ìtẹ̀yìn pé ọ̀tọ̀, ohun tí èmi kẹ́dẹ̀ ní vision tí mo dálẹ̀ ọ̀tọ̀. Dorcas níyàwó mi, assembly tí mo fi sí yẹn ní confusion tí gbogbo ẹ̀yin tí ẹ ṣe kí ni o tí ẹ ní. At the end, I can inherit Dorcas assembly to Dorcas because he's the owner of the assembly. Ìṣòro tí a ní àkókò yìí ni pé ọ̀pọ̀lọpọ̀ ló ṣàrí ibi tí ó ní orúkọ Olúwa àbí àti operate Bíbélì àbí ìkankan tó gbé orí ẹ̀ síbẹ̀. Whereas ní inú ní àdìtú iṣẹ́ ìránṣẹ́ èèyàn kan ni. Iṣẹ́ ìránṣẹ́ dẹ̀ máa ń sáré púpọ̀, ó tètè máa ń tóbi. Iṣẹ́ ìránṣẹ́ kì í lófin. Ó lè ní àwọn doctrine kankan. Iṣẹ́ ìránṣẹ́ kì í lófin. Kì í níbi tọ́mọdé ò lè wọ̀. Kì í ní tọ́mọdé ò lè gbọ́. Kò lófin pé obìnrin ò lè gun ọ̀tà. Obìnrin ò lè ṣẹlẹ̀. Rárá, iṣẹ́ ìránṣẹ́ ní freedom of expression, freedom of movement, freedom of man's will. But ìjọ ò ní freedom gbogbo wọ̀nyẹn. Ìyàtọ̀ tó wà láàárín ìjọ àti iṣẹ́ ìránṣẹ́ ni pé ìjọ jẹ́ body of Christ the foundation was laid on Christ, the principle was laid on Christ, and the sources was from divine, where the Holy Spirit is the mandate in the instruction, in the direction of everything. Ẹnì kẹ́kọ̀ọ́ lè operate ìjọ outside Holy Spirit. Ẹnìkan ò lè operate ìjọ outside God the Father, Son, and Holy Spirit. Ẹnìkan ò lè operate ìjọ by woman knowledge, by man knowledge, by carnal, by flesh, by man doctrine. The principle of the foundation and the system and the direction and the whatever surrounding church, which is a mission, is not from this earth. Ọ̀run ní gbòǹgbò ìjọ. Ìjọ tí ìjọ ní ọ̀tọ̀ ní ìjọ, ọ̀tọ̀ ní ìjọsìn. Ìjọ ní ìpéjọpọ̀ àwọn àyànfẹ́ tí ẹ̀mí mímọ́ tí bàbá ẹ̀mí mímọ́ ń darí ẹ̀ láì fi ti ènìyàn sí. Ìpéjọpọ̀ àwọn àyànfẹ́ tí ìdarí rẹ̀ tó jẹ́ látọwọ́ bàbá ọmọ ẹ̀mí mímọ́ tí gbòǹgbò rẹ̀ dẹ̀ wà ní ọ̀run. That is church. Hallelujah. So, ìjọ, that is what rescue ìjọ nìyẹn. Ìjọ sì ní ìpéjọpọ̀ àwọn ọmọ Ọlọ́run láti ru Ọlọ́run sókè, láti fa ọwọ́ Ọlọ́run kalẹ̀ fún ìfarahàn Ọlọ́run àti títóbi Ọlọ́run láyé àwọn àyànfẹ́. Gbogbo nǹkan tí mo kọ́kọ́ ṣe àlàyé rẹ̀ yìí
ló ní ìyàtọ̀, ṣùgbọ́n ní àkókò yìí tí ó dàbí pé a dá gbogbo rẹ̀ mára, ta ló máa wá sọ àlàyé ní kíkún fún àwa generation yìí? Ẹni tí yóò bá ṣe àlàyé kíkún fún àwa generation yìí á jẹ́ ẹni tí gbogbo ìgbé ayé rẹ̀ tó jẹ́ pé bí ó ṣe dé ọ̀run ni yóò máa ṣe kíni o, yóò máa lé. Kì í ṣe bí ó ṣe ní congregation, kì í ṣe bí ó ṣe ní owó, kì í ṣe bí ó ṣe ní ìdámẹ́wàá, kì í ṣe bí ó ṣe ní jeep, bí ó ṣe kó tí gbogbo yàrá mọ̀ ẹ̀ wo congregation rárá. Ẹ já sí hallelujah ńlá o, hallelujah lẹ́ẹ̀kan sí. Gbogbo tí mo bá ṣe lénìí, gbogbo tí mo bá sọ lónìí, ẹ lọ kọ ilẹ̀. That is why tó bá dé ìpele kan mo máa pa media, torí a máa yí ọwọ́ ti ẹ̀mí. Gbogbo tó bá dẹ̀ ti dúró pẹ̀lú ẹ̀mí ni ayé gbọ́dọ̀ criticize ẹ̀. Káyọ̀ má bàa criticize mi ní ọjọ́ ọ̀la. Wọ́n á criticize mi o, ṣùgbọ́n kó má bàa mú criticize is normal, but ìdájọ́ hallelujah now. That is number one. Mo sọ̀rọ̀ àlàyé àkọ́kọ́ mo gbé lórí ìjọ. Mo ṣàlàyé nípa ìjọ, iṣẹ́ ìránṣẹ́, ìjọsìn. Àbí bẹ́ẹ̀ kọ́? Ní abẹ́ ìṣàkóso ìjọ. Mo ṣàlàyé nípa ìjọ, orúkọ àwọn ẹgbẹ́ kan tí wọ́n ṣiṣẹ́ ní abẹ́ orúkọ Olúwa àti ìgbékalẹ̀ Bíbélì. Kí ni àwọn ẹ̀yà yẹn? Redeem, CAC, the Apostolic, MFM iṣẹ́ ìránṣẹ́ ni, Deeper Life nígbà tó bẹ̀rẹ̀ iṣẹ́ ìránṣẹ́ ni, but wọ́n ti sẹ́ǹdì ẹ̀ sí ìjọ, wọ́n ti sẹ́ǹdì ẹ̀ sí bọ́ọ̀dì kan nínú ẹ̀yà Christianity, àti àwọn orúkọ tá à ń pè yẹn. Èmi mò ń lọ sí holiness kìíní kan bẹ́ẹ̀ bẹ́ẹ̀. Ẹ hallelujah ńlá o. Ìyẹn ní kúkúrú. Ohun èkejì tí mo fẹ́ tún ṣe àlàyé rẹ̀, tí mo fẹ́ kí ẹ mú dání, bí ẹnikẹ́ni bá jẹ́ ọkùnrin tó bá ṣe alábàápàdé mẹ́sẹ̀ẹ̀jì òní tí ò bá pín fún àwọn ọkùnrin, ó ṣẹ Ọlọ́run. Kì í ṣe irú àwọn èèyàn tó bá pín yẹn, àwọn ní ọ̀nà sí òtítọ́ fún àwọn tí ó jóòpè sí òtítọ́, sí ìjọba ọ̀run àti sí Ọlọ́run. Torí gbogbo ẹni tó wà láyé, àwọn ọmọ èsùn bíi 40% ni, but àwọn ọmọ Ọlọ́run tí wọ́n wà ní abẹ́ ìṣèjọba òpè bíi 85% ni wá. Tó jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ nǹkan tí a ṣe, tí a gbàgbọ́ nú ẹ̀, ìtàn sọ fún wa, ìtì a brought up nú ẹ̀, ìtàn bí wa sí ló tì wá sí. Kò sí ẹnì kankan tó sọ fún wa yé pé ọ̀nà lélẹ̀. Bí ẹ bá wò wé Acts of Apostles, bàbá ọkùnrin tí ọkùnrin yẹn tí Philip bá pàdé, ó sọ fún, ó ka Bíbélì ìwé Àsáyà, ó gbọ́ nípa Jésù, ó mọ̀ nípa Jésù, ó gbọ́, but gbogbo ohun tó ń kà kò ṣe kí ni o, kò yé. Nígbà tí Philip wá gbọ́ pàdé wá pé ìtí ò kà ìṣó yé ọ, ìtí ò gbàgbọ́, ó ní kò yé òun bọ̀ tó ń sàn kà, pọ̀ bí òun bá rí ẹni tí ó sọ fún òun yóò ṣe kí ni o. So 85% our Christianity lónìí, àwa àyànfẹ́ lónìí, ni ó jẹ́ pé abẹ́ ìjọba òpè la jẹ́. Hallelujah. Ní ìtẹ̀síwájú, mo fẹ́ sọ̀rọ̀ nípa, mo ti sọ̀rọ̀ nípa ìjọ lẹ́ẹ̀kan. Èkejì, mo fẹ́ sọ̀rọ̀ nípa ìgbéyàwó.
ìgbéyàwó wà láàrin èèyàn méjì, ọkọ àti aya, èyí tó túmọ̀ sí abo àti akọ, tó túmọ̀ sí obìnrin àti ọkùnrin. So bí a bá máa dárúkọ ìgbéyàwó, àárín èèyàn méjì tó gbàgbọ́ pé àjọgbé àjọrìn yóò mú, tó gbàgbọ́ nínú àlàáfíà, èèyàn ọkùnrin àtobìnrin tó gbàgbọ́ nínú ìfẹ́, àjọgbé àjọrìn àjọrò àjọsọ àjọbímọ papọ̀ nínú àlàáfíà. Ẹni ìgbéyàwó tí àlàáfíà bá ti kúrò nínú ẹ̀ kì í ṣe ìgbéyàwó mọ́. Ẹ gbọ́n tí mo sọ yìí. Ẹni ìgbéyàwó tí ò bá ti ṣí àlàáfíà, ìṣọ̀kan, ìfẹ́, kì í ṣe ìgbéyàwó mọ́. Ìgbéyàwó gbọ́dọ̀ dúró lórí nǹkan mẹ́ta: àlàáfíà, ìṣọ̀kan, àjọgbé, àbí ìkan. Àwọn nǹkan tí mo fẹ́ kọ sílẹ̀ yìí ni ìgbéyàwó dúró lórí. Ìgbéyàwó gbọ́dọ̀ dúró lórí akọ àti abo, ọkùnrin àti obìnrin. Hallelujah. Tí wọ́n jọ agree pé a ó jọ máa gbé ní ìrẹ́pọ̀ àti ní àlàáfíà, ní ìṣọ̀kan, láti gbé odidi ìdílé dìde. Marriage is belief of both men and women journey together, living together, thinking together, love together, in order to provide home, in order to create home. Ìgbépapọ̀ ọkùnrin àtobìnrin, ọkọ àti abo, ní àlàáfíà, ìṣọ̀kan, àjọrò, àjọrìn, pẹ̀lú ìfẹ́, láti pèsè ìdílé. Ní ìgbà míì, ìgbéyàwó lè má lè pèsè ìdílé, bíi ti Sakaraya àti Safanaya. Àbí ní ọ̀pọ̀ ìgbà ìgbéyàwó lè má lè pèsè ìdílé, bóyá ìsún dá wọn dúró, àbí wọ́n ò rí oore ọ̀fẹ́ nípa ìdí kan àti. Ṣùgbọ́n ohun tó ṣe kókó nínú ìgbéyàwó ni pé ẹni ìgbéyàwó tí àjọgbé ò bá ti ṣí, tí àjọrò ò bá ti ṣí, tí àjọsọ ò bá ti ṣí, tí àlàáfíà ò bá ti ṣí, tí àjọrìn ò bá ti ṣí, tí ìṣọ̀kan ò bá ti ṣí, ìrìnàjò lásán ni ìrìnàjò ọkùnrin àtobìnrin ni. Kò sí nínú píríncípù ìgbéyàwó pé kí ọkọ wà ní ìlú òyìnbó, kí ìyàwó wà ní Nàìjíríà. Kì í ṣe píríncípù lóyìnbó, kì í ṣe píríncípù ìgbéyàwó. Kò sí ibi tí Ọlọ́run ti rìkọ́ọ̀dù ẹ̀ sílẹ̀ pé torí àìrí jẹ o, torí àìrí mọ o, torí àìrí o, pé ìyàwó lè wà l'Ábùjá kọ́kọ́ wà ní Èkó. Kì í ṣe ètò ìgbéyàwó, kì í ṣe àjọgbé. Number one principle ìgbéyàwó ni àjọgbé nínú ìfẹ́, ìṣọ̀kan, àjọrò. That is number one principle ìgbéyàwó ni àjọgbé papọ̀ ọkọ àti obìnrin. Any ìgbéyàwó, the first breaking of law of marriage is separation. Either separation by conditional or separation by devil. Separation by condition ni pé ìyàwó lọ ṣiṣẹ́ ní Àbújá, ọkọ ń ṣiṣẹ́ ní Èkó. By condition is a break up, but no physically break up. Wọ́n jọ gbé nìyẹn. Gbogbo tí à ń practice àti lecture tá à ń gbọ́ nílẹ̀ ní Christianity ní ìsìn,
lẹ́sọ̀ ìbùkún ni fún ọmọ ọ̀dọ̀ náà tí ó ṣe kíni o tó fọpá sí. Kò sí nínú àjọgbé, kò sí nínú píríncípù ìgbéyàwó. Torí ní ọ̀pọ̀ ìgbà gáàpù tá a bá fi lẹ̀ nínú àárín ọkọ àtobìnrin, gáàpù yẹn, bíríìjì yẹn gángan èsùn máa ṣe kíni o tó máa tájẹ̀tì wọlé. Gáàpù yẹn tí ó bá jẹ́ pé Ádámù wà pẹ̀lú Éfà, ó pọ́síbù gbogbo àkókò tí èṣù fi ní àjọsọ pẹ̀lú Éfà tó fi convince ẹ̀ láti kọ ìfẹ́ Ọlọ́run, láti dojú ìjà kọ ìfẹ́ Ọlọ́run yẹn, the real ẹ̀pàẹ̀sì rílímù udù dùdú àdàbì gágájà jímí wọn kàgábì. Gbogbo àkókò tí èṣù ń lò, gbogbo ìṣẹ́jú tó lè láti convince obìnrin yẹn, ó ṣeé ṣe ní ìgbà náà kí àyè ó má ṣe kíni kó má ṣe. Torí òfin tí Ọlọ́run kà fún Ádámù kì í ṣe Éfà ló ka òfin fún. Ádámù lọ́lọ́run sọ òfin fún. Ádámù ló sọ fún ìyàwó rẹ̀. The details, the photocopy òfin yẹn ló wà, duplicate òfin yẹn ni ó wà lọ́wọ́ Éfà tí èsùn ra mú. The original copy of the law kò sí lọ́wọ́ Éfà, ọwọ́ Ádámù ni original copy. Rescue meaning idu duada rescue ọba àwọn bá ọkọ. Ìjẹ́ gbogbo àwọn àtàwọn àmì làgbọ́n tí mò ń sọ. Ẹ̀gbọ́n tí mò ń sọ sọ. Ṣé ẹ̀gbọ́n tí mò ń sọ? Ẹ hallelujah ńlá o. Ẹ hallelujah ńlá o. Ẹ hallelujah ńlá o. Ẹ ṣe hallelujah ńlá o. Original copy òfin gẹ́gẹ́ àárín Ọlọ́run àti Ádámù lòfin ti láti fọwọ́ tẹ̀wé. Ìgbà tí Éfà dé ni Ádámù gbé photocopy lé duplicate lé Éfà lọ́wọ́. Duplicate òfin ni èsùn gbá mú, kì í ṣe photocopy òfin. That is why mo sọ fún wa láàárọ̀ àjọṣepọ̀ tó wà láàárín Ádámù, tó wà láàárín obìnrin àti èsùn àtọlọ́run. Màá sọ fún wa lálẹ́ yìí. That is why láti Genesis to Revelation Ọlọ́run kì í bá obìnrin ní àjọṣepọ̀. Èsùn òdẹ kì í bá obìnrin jà, Ọlọ́run ń bá obìnrin jà. Bí ẹ bá rí Genesis 3:1-7 yẹn àti 16 lọ, ẹ rí i pé pàṣán tán fún Éfà ń bẹ̀ kì í ṣe pàṣán. Ká má sọ pé kò gbẹgba ní pàṣán bẹ̀. Tí ẹ bá wo Genesis 16:1-3, ẹ rí i pé Sarah ló da ìgbéyàwó, Sarah ló kó bá ìgbéyàwó Abraham. Sarah ló ti Abraham wọnú àṣìṣe. Sarah ò gbẹgba, Abraham ló gba wàhálà. Ẹni obìnrin tó bá dẹ̀ ti, ẹ dẹ̀ rí i pé ìgbé ayé Sarah nínú Bíbélì, ẹ rí i pé ọba Mélèkì nìkan ni ò bá Sarah sùn. Bíbélì ò jẹ́ ká mọ nǹkan kan tó ṣẹlẹ̀ láàrin Sarah àti Eran. Bíbélì ò fi bẹ̀ jáde àdèlé sọkọjá ibẹ̀. Torí Abraham àti Sarah jọ dúpù Fáráò ni. Wọ́n jọ parọ́ ni pé ẹni yìí ṣe ìyàwó mi. Tó bá ti rí ọkùnrin àtobìnrin, ọkọ àtìyàwó tó àjọ sọ pé ẹ jẹ́ ká lọ ṣe marriage, ká sàlẹ̀ àṣìwé èmú wa, ká ṣe nǹkan báyìí. Tí obìnrin dẹ̀ fàyè lẹ̀ pé kọkùnrin kóun ṣe ìyàwó ẹlòmíì, kóun sàlẹ̀ ẹ rí i pé ìran Sarah nìyẹn. Sarah gbàgbọ́ pẹ̀lú ìyàwó pẹ̀lú Abrahamu, kò gbàgbọ́ pé dádì tí a bá máa jọ kú a máa jọ kú lé eléyìí ṣètò ìgbéyàwó wa. But Abrahamu sọ pé dámà bá pa òun nǹkan kankan. Sarah ìwọ lọ fẹ́ Abraham lọ fẹ́ Fáráò, ó dẹ̀ fẹ́ Fáráò fún ọ̀pọ̀ ọdún. That is why ìtọ́kọ́ bá dìlé Sarah pọ̀. Tó bá jẹ́ pé Sarah bímọ, ó lóyún ní àwọn àkókò tí wọ́n fi rin ìrìnàjò outside the God yẹn,
ó ṣeéṣe kí àwọn tó ń ka bíbélì multicladahin belihin rehoboke ní ìsìn tó jẹ́ pé wọn ò lẹ́mìí mọ́ wọn á lọ máa tẹ ìwé wọ́n máa tẹ kínní lágbájá fẹ́ ìyàwó méjì ó dẹ̀ méjì iṣẹ́ ránṣẹ́ tẹ̀mẹ̀dó fẹ́ marriage is not go to sin is not a condition to heaven. Bó bá jẹ́ àwọn tó mọ̀ nípa ìmọ̀ ìjìnlẹ̀ ní ìsìn tí iṣẹ́ mi má ló ń tọ́ wọn wọ́n á sọ ní ìsìn pé ọmọ tí Abraham kọ́kọ́ bí pé kì í ṣe pé Fáráò ló ní. Tó bá jẹ́ pé ìyàwó Ráyà Ọlọ́run ò pa ọmọ àkọ́kọ́ tí ìyàwó Ráyà bí fún Dáfídì àwọn èèyàn lè sọ pé ìyàwó Ráyà ti lóyún ọmọ yẹn kí Dáfídì ó tó ṣe kí ni o kó tó fẹ́ torí kò sí tí generation yìí pẹ̀lú bíbélì tán mà àti ìtàn tí wọ́n lè ṣe kí ni o tí wọ́n lè prove out. Because it's not a generation that are ruling, that are directing, that are coordinating by the Spirit of God. We are directing by the lecture, we are directing by theology, we are directed by what we read as history. History develop aláwa ní ìsìn. Ẹ hallelujah ńlá o. Ó máa jẹ́ ìbànújẹ́ àti ègún àti nǹkan búburú pé ó wà nínú àpéjọpọ̀ yìí oorun kùn ọ́. Ẹ pàtàkì fún Jésù. Ó bẹ́tà tí o bá fẹ́ sùn kó rọra dìde kó rìn káàkiri. Tó o bá ti sùn níbí ogun ló bá wa o. Dárin ìṣẹ́jú ogun burúkú ogun tá a lè sọ nípa rẹ̀ láéláé. Ogun tó lè ṣẹ́ for life. Bí o sùn bí ní ìsìn. Pàtàkì fún Jésù. That is mo ṣe àlàyé nípa mo ti ṣàlàyé nípa ìjọ mo ń ṣàlàyé nípa ìgbéyàwó àbí bẹ́ẹ̀ kọ́ so ìtàpè ní ìgbéyàwó tó bá ti jẹ́ pé by condition a break up condition ló fà á tí ìyàwó wà labroad ọkọ wà ní Nàìjíríà condition is not a principle of marriage. The principle of marriage is the belief of man and a woman in order to stay together, believe together, journey together, think together with a love and unity. Tó bá ti kọjá yẹn kì í ṣe ìgbéyàwó. Ẹni iṣẹ́ tí ọkọ ṣe tóun àtobìnrin ò ti jọ gbé papọ̀. Ẹni iṣẹ́ tí ìyàwó ṣe tán àjọ gbé papọ̀. That is why I say tonight is not a media message, but I put it on media for one session of the games. When I balance this session, then, if possible, we shut down the media because we are going to another realm today. We shut today. If you are a wisdom man, you will know the type of wife we've married. Torí mo máa sọ oríṣi obìnrin méje tó wà. Nínú oríṣi obìnrin méje yẹn. Wàá ìyàwó tèmi mo máa sọ irú obìnrin tó jẹ́ fún yín lálẹ́ yìí ẹ̀yin náà lè mọ irú obìnrin tí ẹ fẹ́ oríṣi obìnrin méje tó wà máa sọ fún yín àwọn tá a dẹ̀ lè ṣe tí a ní fi ní ìṣòro pẹ̀lú wọn máa sọ lálẹ́ yìí oríṣi obìnrin méje tó wà máa sọ lálẹ́ yìí màá yànnàná ẹyọ kan rẹ̀ èyí tó kù má kà pa etí ẹ̀ nítorí àwọn ọ̀ka kan. Irú ìpàdé alẹ́ yìí mi ò expect pé ó yẹ kí ìyàwó wà nínú compound yìí. Ó yẹ kí obìnrin kankan wà nínú compound yìí. But all is well. Hallelujah Allah. Hallelujah Allah. Mi ò gbọ́ dáadáa. That is nípa ti marriage ni. Ìdílé marriage ni mo sọ pé ìgbépapọ̀ ọkùnrin àti obìnrin nípa àwọn tí mo kà láti pèsè ìdílé. Ní ìgbà míì tí ìgbéyàwó ò bá pèsè ìdílé ó lè jẹ́ bóyá kò tiẹ̀ sí ìgbéyàwó tó wà nínú Bíbélì tí ò pèsè ìdílé. Unless tó jẹ́ pé ètò Ọlọ́run àbí ètò pẹ́ díẹ̀ kan tó pèsè
hallelujah. Torí kì í ṣe èsùn ló ṣètò ìgbéyàwó, Ọlọ́run ló ṣe ètò rẹ̀. Tí èsùn wá ajáàkì àwọn sẹ́sàn kan nínú márèjì tó wá ajáàkì ẹ̀ nígbà tí ó wọlé ní ọgbà Édẹ́nì. Hallelujah. Ó di mélòó ni mo ti sọ? Mo sọ nípa ìjọ, àbí bẹ́ẹ̀ kọ́? Mo sọ nípa ìgbéyàwó. Kí ni mo tún sọ? Mo sọ ní abẹ́ iṣẹ́ ìránṣẹ́. Ṣé mo ti sọ nípa ìjọ, ìgbéyàwó, mo dẹ̀ sọ nípa ìdílé, àbí bẹ́ẹ̀ kọ́? Ẹ jẹ́ n sọ nípa nǹkan méjì sí torí àkókò wa. Mo fẹ́ sọ nípa ayé. Kí ni mo fẹ́ sọ nípa rẹ̀ yìí o? Ayé. Kí ni à ń pè ní ayé? Ṣé Nàìjíríà, US, ìlú òyìnbó rárá? Kì í ṣe ibi tí a wà yìí gangan ni ayé. Àkójọpọ̀ tí à ń pè ní ayé, òun ni gbogbo ohun tó wà ní abẹ́ ìṣàkóso èsùn. Èyí tí ó lè fi dẹ tàkúté láti mú wa kúrò ní abẹ́ ìfẹ́ Ọlọ́run, láti jẹ́ ká tẹ̀lé òun lẹ́yìn, tí kò dẹ̀ lọ títí. Ẹ̀gbọ́n tí mo sọ yìí, ohun gbogbo tó wà lábẹ́ ìṣàkóso èsùn, láti jẹ́ láti mú wa kúrò lábẹ́ ìfẹ́ Ọlọ́run, láti mú kí a jẹ́ láti jẹ́ tàkúté fún wa, láti mú wa kúrò lábẹ́ ìfẹ́ Ọlọ́run, láti tẹ̀lé èsùn tí ò dẹ̀ wá lọ títí, ni wọ́n pè ní ayé. Tó dẹ̀ tún wá dára ní ojú. Bí ṣọ́ọ̀ṣì ṣe wà ní ìsìn báyìí, bó ṣe wà ní ìsìn, nínú ẹni tó jẹ́ òpè, á rò pé ṣọ́ọ̀ṣì pé ìjọ ni. Rárá, a yà bí sí mímọ́ fún orúkọ ìpéjọpọ̀ àwọn ọmọ Ọlọ́run láti máa gba àdúrà. Ó possible lọ́la tí owó bá dé, tí ògo dé, a lè fọ kára apá ọ̀tún, kára apá òsì, ká ṣe kí ni o, ká gbé sókè. Ọ̀tá bíi lónìí wọ́n lè fi ṣe tọ́lẹ̀tì níbi táwọn engineer, àwọn architect tá bá ṣe kí ni o. Ọ̀tá tá sọ pé obìnrin ò gbọ́dọ̀ gùn lónìí, àgbẹ̀dọ̀ ibẹ̀ ni fún ìgbà kan, nígbà tí ṣọ́ọ̀ṣì ti wà ní ọwọ́ ọ̀bùnká. Ibẹ̀ yẹn, ọ̀tá kìíní yẹn, ó ti di ilé nìsín, tọ́lẹ̀tì ti wà ń bẹ̀. Kí power house yẹn, ṣe mọ̀ pé ibẹ̀ ní ọ̀tá àkọ́kọ́, wọ́n ti gbé tọ́lẹ̀tì síbẹ̀, àwọn architect. Bí ó ṣe rí nìyẹn. Ní ìgbà yẹn, ẹni bá yàgbẹ́ síbẹ̀, àbí ẹni bá tọ̀, bóbi bá kọjá, ẹ mọ̀ pé ọ̀tá, ó ti di bí sùn. Okòó tí ọ̀rọ̀ mi máa wà so very funny today, and so very critical, and so very unbelievable, and so very spiritual and mystery. Hallelujah, Allah. Okòó tí ó bá hallelujah. Okòó tí à ń pè ní ayé nìyẹn ní kíkúrú, ẹ jẹ́ n dúró ń bẹ̀. Okòó tí okòó tó wà lọ́wọ́ abẹ́ ìṣàkóso èsùn, tó lè fi dẹ tàkúté láti mú wa kúrò lábẹ́ ìfẹ́ Ọlọ́run, láti jẹ́ ọmọ ẹlẹ́yìn rẹ̀, ni wọ́n pè ní ayé. Kì í ṣe ìlú tó lọ yìí. That is why ní Mile 24 lọ sí ẹsẹ̀ kẹjọ sí ẹsẹ̀ kẹfà, ẹsẹ̀ karùn-ún, ìkẹfà, ìkeje sí kẹsàn-án yẹn. Bíbélì sọ pé ó sì fi gbogbo ògo ayé hàn
pé bí ìwọ bá ṣáà lè tẹríba tó bá ṣáà ti lè foríbalẹ̀ fún mi n ó fi gbogbo rẹ̀ Jésù wa ní rárá mi ì bá ọ ní àjọsọ yẹn àti kọ́ wípé Olúwa Ọlọ́run rẹ nìkan ní kí wọ́n tàkúté tó fẹ́ fi mú Kristi láti kúrò lábẹ́ ìfẹ́ Ọlọ́run bí ògo òkìkí ipò owó nǹkankan bẹ́ẹ̀ ẹwà ilé nǹkankan pàtó fún Jésù. Àkárùn kí ni wọ́n ń pè ní ẹran ara ẹ̀jẹ̀ sọ ní hallelujah kí náà ń pè ní ẹran ara bàbá Èkó fọwọ́ kan tó wà bàbá Èkó n ó gbé ọ dìde o tí n bá torí pé o díjú mo dẹ̀ lè fi ọ sílẹ̀ torí alẹ́ yìí kì í ṣe alẹ́ tí mo lè họ́ọ̀rì èèyàn alẹ́ tí mo fẹ́ tú ara mi lẹ̀ fún àwọn èèyàn mi ẹni bá hùn kó mu ẹni tó bá hùn kó jókòó alẹ́ tí mo mọ̀ pé lẹ́yìn tí alẹ́ bá ti parí ìpéjọpọ̀ ọkùnrin àtobìnrin ìjọ ìpéjọpọ̀ àwa ọkùnrin fún èmi àtẹ̀yin mo ti gbin gbogbo ọjọ́ tí mo ti fi ṣòfò láti wà láàrin àwọn ọkùnrin lọ́dún yìí ni mo fi alẹ́ yìí nìkan ni mo fi tú kẹ̀kẹ́ rẹ̀ sílẹ̀ fún yín tí wọn nìkan tó bá gẹ́gẹ́ ó lè gé kí ni mo pe ayé ní ìsìn hallelujah bí ẹ wà orúkọ míì tí à ń pe ayé ohunkóhun tó bá ti lè padà di asán gbogbo conclusion ọ̀tá anything tó bá ti lè padà di asán ìbáà jẹ́ aṣọ tí mo wọ̀ tó fáyìn ìbáà jẹ́ bàtà tó bá ti lè padà bàjẹ́ ẹ gbàgbé ìbáà jẹ́ fáìnì ìbáà jẹ́ èsì la gbé síbí anything ìbáà jẹ́ Prado ìbáà jẹ́ jẹ́ẹ̀tì ìbáà jẹ́ jẹ́ ẹnìkan sọ pé I am the richest pastor in the world ohun ẹ̀ tó ríṣẹ̀sì ni oko tó bá ti lè padà di asán ni wọ́n pè ní ayé so tí o bá wá jẹ́ kí wọ́n fi convince ẹ àbí kẹ́nìkan sọ pé òun ni jù ẹ lọ you are wasting your time whatever at the end tó bá ti máa padà di asán ọ̀nà pé mò ń lo fóònù 3.70 million fóònù tí mò ń lò 10 million rí fóònù ọwọ́ ẹ̀ fóònù 10 million ni rí mọ́tò rẹ̀ mọ́tò yẹn ó wọ́ ti 350 billion rí létí ọ̀gá Access Bank kọ́ 37 billion ọba ẹ̀jẹ̀ jẹ́ 100 billion kó jẹ́ 1 trillion ẹ jẹ́ congratulate lágbájá o ó ti wà òun ni ó jẹ́ president ní ìsín o tó bá ti máa padà kúrò níbẹ̀ tó ti di ẹ̀ẹ́sì. Any today achievement that in the future can result to vanity is mere war. Oko tó bá ti lè padà di asán ni wọ́n pè láyé. Tó bu aṣọ gàgàgàgà. Mi ò lè ṣe crossover láyé mi tẹ̀ mọ́yọ́ ọdún ẹ̀. Tí n bá máa ṣe crossover ádámù wà ní church àbí mo wà nulẹ̀ aṣọ tuntun máa ń lò bàtà tuntun máa ń lò bó bá ti lè padà di asán ayé ni mo fi bẹ̀rẹ̀ oṣù yẹn kí ni mo ní àfi bẹ̀rẹ̀ rẹ̀ ayé rẹ̀ ẹnìtì tó bá ti máa padà resort sí asán ẹ̀rí aṣọ bàbá yẹn mo fẹ́ lọ rán rú ẹ̀ àdéhùn ìtasọ̀ yẹn bá ti máa padà di ògbó tó máa padà di tí bàbá yẹn lè dúró mo dẹ̀ fẹ́ràn rẹ o ẹjọ́kọ̀ ẹ má wọlé ẹ má sùn wáyé ẹ má pé Jésù náà sọ fún àwọn ọmọ ẹlẹ́yìn pé ẹ má sùn wáyé àtidé December tó o bá tiẹ̀ sùn ní ìsìn kò wọ́ọ̀kì ọ̀rọ̀ Jésù níṣẹ́ nìyẹn gbogbo ẹni tẹ́ fẹ́ sùn yẹn Bíbélì sọ pé ẹ má sùn wáyé in Jesus name ẹ má sùn wáyé.
dáhùn àwọn olójókòó sẹ́yìn òun ló jẹ́ kí ìgbé ayé ẹ̀ ń èèyàn ṣùgbọ́n nínú ẹ tó kú fún ìgẹ̀dẹ̀gẹ̀dẹ̀ kó bá ti dáyẹ̀ kò sẹ́ni tó lè convince bó ti wà ẹ́ ó ṣe ṣe jẹ́jẹ́jẹ́jẹ́ bó ti gbé ayé ẹ ohun èèyàn ṣùgbọ́n inú ẹ yọ ìfojúrí ẹ ìwà nóde ohun èèyàn ṣùgbọ́n ìgbé ayé ìgbé tó kú fún ìgẹ̀dẹ̀gẹ̀dẹ̀ ẹ jẹ́ kó sẹ́yìn ọ̀sùn. tẹ́ ẹ bá gbọ́ ọ̀tọ̀ lẹ́nu mi lónìí mo jẹ́ ẹni ègún àti èpè ni. ẹ pàtàkì fún Jésù. kí ni mo pè ní ayé o? okun tó bá ti padà di asán. ẹ jẹ́ ìsọ àkárùn torí àkókò yẹn pọ̀ so ìta àdẹ̀fẹ́ sọ gángan mi ò tí sọ. ìta ń pè ní ẹ jẹ́ ìsọ àkárùn ẹran ara. kí ni a pè ní ẹran ara? ẹran ara ni ohun gbogbo tí ò kì í ṣe ẹ̀ṣẹ̀ ṣùgbọ́n tó lè dá ìwà láàyè Ọlọ́run àbí títóbi Ọlọ́run dúró láyé àwọn ọmọ Ọlọ́run. Gbọ́n tí mo sọ yìí, ẹran ara ni ohun gbogbo tí kì í ṣe ẹ̀ṣẹ̀ ṣùgbọ́n tó lè pín àwa àti ìwà láàyè Ọlọ́run ní ìyà àti títóbi Ọlọ́run ni wọ́n ń pè ní ẹran ara. Ohun gbogbo tí a bá ṣe láti tẹ́ ìfẹ́ ọkàn wa ní ọrùn ṣùgbọ́n tí ì ṣẹ̀ṣẹ̀ ṣùgbọ́n tó lè àfẹ́ẹ̀tì ìwàláyé àwa àti Ọlọ́run ni wọ́n pè ní ẹ̀ṣẹ̀ ni wọ́n pè ní ẹran ara. Gbogbo ìgbé ayé èèyàn ní 100% wa èyí tá a wà ní ìgbé ayé èyí tá a ń lò nínú ẹran ara òun ni 95% ìgbé ayé wa. Ìgbé ayé gbogbo èèyàn inú ẹran ara la ti ń ṣe kí ni o la ti ń lò. Ẹ sá hallelujah ńlá o. Tí ẹ bá wòlíì ní o kò sẹ́ni tó jẹ́ 95% ìgbé ayé àwa èèyàn ibo ni mo náà ti ń lò ó inú ẹran ara. Inú ẹran ara kẹ́ni ohun tí kì í ṣe ẹ̀ṣẹ̀ ṣùgbọ́n tó lè jẹ́ kí a pàdánù ìwàláàyè àti títóbi Ọlọ́run. Ohun gbogbo tí máa bá ẹ̀mí mímọ́ jà ohun gbogbo tóun àti ẹ̀mí mímọ́ wọ́n máa disagree wọ́n máa lòdì ohun gbogbo tí òun àtẹ̀mí bá ti ń lòdì sí ara ni wọ́n pè ní ẹran ara. Kì í ṣẹ̀ṣẹ̀ oúnjẹ jíjẹ kì í ṣẹ̀ṣẹ̀ oorun kì í ṣẹ̀ṣẹ̀. Kí ni mo pè o? Oorun tá à ń sùn yìí kì í ṣe kí ni o? Kì í ṣẹ̀ṣẹ̀. Oúnjẹ kì í ṣe kí ni o? Kì í ṣẹ̀ṣẹ̀. Ìbálòpọ̀ kì í ṣẹ̀ṣẹ̀. Lẹ́nìí ọ̀pọ̀lọpọ̀ tí ṣọ́ọ̀ṣì ń píríṣì ní ọ̀tà kì í ṣẹ̀ṣẹ̀ ṣùgbọ́n it is the one that drove away the manifestations of Father, Son, and Holy Spirit and the presence of God in the church. Okun tó bá ti lè dá ìwà láàyè Ọlọ́run dúró àti títóbi rẹ̀ tí ò dẹ̀ kì í ṣẹ̀ṣẹ̀ tó dẹ̀ ti lè bá ẹ̀mí mọ́ jà ni wọ́n pè ní ẹran ara. Ìbálòpọ̀ kì í ṣẹ̀ṣẹ̀. Oúnjẹ kì í ṣẹ̀ṣẹ̀. Oorun tí à ń sùn yìí kì í ṣẹ̀ṣẹ̀ pé èèyàn sùn. Ṣùgbọ́n kí ni mo pè ó? Ẹran ara ni. Àkókò tí ẹran ara dẹ̀ máa dúró láti àárẹ̀ ìṣèyàn òun ni àkókò tó bá fẹ́ gain ẹ̀mí. Ògbọ́n tó bẹ̀. That is why ní ọ̀pọ̀lọpọ̀ tí bí a ṣe jókòó yìí tí a bá gbé máìkì fún ẹnìkan tó bá wà níbí lódìdí 3 hours ó lè má rẹ̀ ó lè má sùn nítorí the spirit of altars kódà ó lè ṣe pé ṣe ló wọ́ the altar. When the spirit of altar shadow you, you will not able to say that I want to do this, I want to do this. The spirit of altar, again the altar tó bá jẹ́ altar Ọlọ́run. The spirit of altar itself is a spirit of do more, enlargement, empowerment. Ó lè ní bí mo ṣe fẹ́ lọ gba kínní pé ìṣẹ́jú 10 ni mo fẹ́ lò.
ìṣẹ́jú mẹ́wàá yẹn títí ó fi máa lo 1 hour kò ní í ṣe kíni o, because there is a spirit of utter living in him. Immediately you get here, he overshadow you. Ẹ hallelujah ńlá o. Kí ni mo pè ní ẹran ara? Ohun gbogbo tí kì í ṣe ẹ̀ṣẹ̀ ṣùgbọ́n tó dá ìwà láàyè Ọlọ́run dúró àti títóbi Ọlọ́run tó sì kọjú ìjà sí ẹ̀mí mímọ́ níta pèlè rárá ni. Ẹ pàtó fún Jésù. Bóyá kí n dẹ̀ gbàdúrà bíi 7 níbi tá a dé yìí, kí n tún wá continue lórí oríṣi obìnrin 7. Ṣé ká ṣe bẹ́ẹ̀? Ṣé ká ṣe bẹ́ẹ̀? Torí kó má bàa rẹ̀ wá, màá wá continue lórí orísun obìnrin 7. Èwo la fẹ́ mú ẹ̀? O ká máa bá lọ torí àwọn kan ń pàdánù láàrin wa. A pàdánù. Bàbá wa jókòó báyìí, bàbá máa bọ̀ wájú. Ẹgbẹ́ àga bàbá wa síbi, wá jókòó síbi. Bàbá wá jókòó síbi. Wá jókòó síbi. Ẹ wá jókòó, má wọ̀ọ́rì. Wá jókòó. Ó kọ kankan náà sílẹ̀. Ẹ má wọ̀ọ́rì, sáà jókòó báyìí. Ó kọ kankan sílẹ̀. Àbí ó mú báírò wá. Àbí ṣe pásọ̀ náà ni ó ṣe pásọ̀. Ó mú báírò wá. Ó kọ kankan lẹ̀. Ó kà wá ṣọ́ọ̀ṣì. Bíbélì ẹ kọ́. Lọ gbé bíbélì ẹ. Ó wá ṣọ́ọ̀ṣì. Ó kà jókòó. Kí ló bá tó ní sùn? Wọ́n lè sùn ẹ̀. Ó wá ṣọ́ọ̀ṣì. Ó gbé bíbélì. Ó gbé bíbélì ẹ. Ó mú báírò. Ó mú kankan. Àdánù ńlá. Ọlọ́run ní jẹ́ kó ṣe. Hallelujah ńlá o. Ṣọ́ọ̀ṣì wo ló lọ? Kí ló kọ́ ṣọ́ọ̀ṣì tí wọ́n lọ? CAC. CAC alákòóbá nìyẹn o. Ṣé aládàáni là bí CAC gangan? Ṣé aládàáni là bí CAC gangan? Aládàáni CAC gangan. Kí lórúkọ assembly yín? Ẹ sọ sókè. CAC Agbógunmi. Kí lórúkọ DS yín? Kí lórúkọ district yín? Kí lórúkọ district yín? Ẹ mọ̀. Kí lórúkọ zone yín? Ẹ mọ̀. Kí lórúkọ region yín? Ẹ jókòó. CAC gan lẹ́ ń lọ, CAC ọ̀run àpáàdì. CAC ọ̀run àpáàdì lẹ́ ń lọ. Ṣé CAC gangan lẹ́ ń lọ? CAC tí ò ní district, tí ò ní DCC, tí ò ní zone, tí ò ní zone, tí ò ní region. CAC irú CAC tí wàá lòun lọ àbí bẹ́ẹ̀ kọ́? CAC aládàáni. Ṣé wọ́n gbé pásọ̀ yín wá síbẹ̀ ni? Òun ló dá lẹ̀. Àti CAC àwa jẹun nìyẹn. Èwo ni kíní? CAC tí àwa fi ń jẹun. Ẹni dáa fẹ́ sùn. Ṣé wọ́n sọ fún wa pé CAC tí wà wọ́n CAC ni? CAC jẹun ni àwa dá lẹ̀. CAC tó èyí CAC tí wà wọ́n. CAC jẹ́ náà wá sí àṣẹ CAC yín ni CAC orí burúkú. Ọtọ́ mo sọ fún yín o, CAC ẹni bá wá CAC ní ìsìn báyìí, CAC wàhálà ló dá, wàhálà ló fún wa lómìnira. Ìjà tó wà ní ìjọ ló fún àwa wọ̀nyí lómìnira, kì í ṣe CAC gangan. Tó bá jẹ́ pé ìjà irú àwa wọ̀nyí, irú gbogbo wa tá wà ní ìsìn bí adájọ́ olùdásílẹ̀, àwa la dá CAC rú náà. Orí burúkú yẹn lè à ń sìn sọ ní ìsìn. Tó bá jẹ́ CAC gangan bí a ṣe wà báyìí, kí n dá bíi sílẹ̀, kí CAC ó gbé mi lọ sí káwọn olórí ká gbé mi lọ sí Kano, kí n tó dá ṣọ́ọ̀ṣì lẹ̀ ń bẹ̀ kó tó yá ká tó gbé mi kí n lọ sí Calabar. CAC tó bá rí i pé adálẹ̀ àjókòó ti bí tèmi gbogbo rẹ̀ CAC jẹun ni. Bí ẹ gbọ́ mi, bí ẹ gbogbo àwọn tá bá lọ sí CAC tó jẹ́ pé olùdásílẹ̀ lè hẹ̀ẹ́dì ẹ̀ CAC jẹun ni. Kì í ṣe CAC májẹ̀mú. A lè wá dúró lórí òótọ́ o pé wàhálà tó wà ńlẹ̀. Àwọn kan wà tó jẹ́ pé tí CAC bá parí ìjà lónìí, a ṣetán láti gbé ṣọ́ọ̀ṣì lẹ̀. A ṣetán padà Ọlọ́run dẹ̀ mà. Ẹ lọ bí bàbá yẹ wá léèrè. Mo ti sọ fún yín pé ẹ gba ṣọ́ọ̀ṣì, mo ṣetán láti gbé lẹ̀. Ẹ lọ bí léèrè pé ká gbé pásọ̀ wá. Mo ṣetán. But àwa fúnra wa mọ̀ pé a ṣe CAC.
a kàn fi church yẹn orí ọ̀fẹ́ ìjà tó wà ńlẹ̀ táyé ò gbọ́ ti Kẹ́hìndé làwa fi ń jẹun. So ẹni bá lọ sí èsì tó tọ́ tó jẹ́ sí èsì májẹ̀mú tí àwọn bàbá wa dálẹ̀ ó gbọ́dọ̀ jẹ́ sí èsì tó jẹ́ pé wọ́n ń gbé pásọ rẹ̀ láti ibì kan sí ibì míì. Bó ṣe wà lókè yẹn báyìí bó ṣe rí àwọn bàbá tó wà lókè yẹn sí èsì bàbá Abíára kì í ṣe sí èsì gangan, sí èsì bàbá Ọdẹ́jọbí kì í ṣe sí èsì gangan, sí èsì bàbá Ìskáyà kì í ṣe sí èsì gangan, sí èsì wòlíì Nasiri kì í ṣe sí èsì gangan, sí èsì Alọ́ kì í ṣe sí èsì gangan, sí èsì Táíwò Òjó kì í ṣe sí èsì gangan. Àwa tí sí èsì tó jẹ́ pé lóòótọ́ là ń jíṣẹ́ fún àwọn òkè ṣùgbọ́n abẹ́ ìbẹ̀rẹ̀ ìjọ yẹn àwa gangan sí ní abẹ́ májẹ̀mú ìbẹ̀rẹ̀ ìjọ yẹn. A kà wọ́ pé ìgbà tí ìjà ò ti parí, tí ìjà bá parí ọ̀pọ̀lọpọ̀ àlọ́ máa tú dànù. Àṣìṣe tí àwọn bàbá wa dẹ̀ ṣe ni pé wọ́n yan àwọn ọmọ outside covenant wọ́n fi wọ́n hẹ̀ di ipò ìjọ gangan ibi tá a sì ṣe ti ṣe kíni o tó ti wọlé. Ẹ rí i pé tí wọ́n bá yan àwọn wọ̀nyẹn sí ipò ẹ rí i pé gbogbo ọ̀pọ̀lọpọ̀ tó rí lónìí ló máa ṣe kíni ló máa tú dànù. Tó bá jẹ́ pé wọn ò yan bàbá Ìskáyà sí general evangelist lọ́jọ́ sí kò ní sí ní CAC nísìnyí Canaan Land Ministry yẹn ni ó máa jẹ́. Tá a bá yan Alọ́ lónìí sí general evangelist àbí Táíwò Òjó a rí i pé a yọ Mercy Land Ministry kúrò a gbé sí CAC ọ̀tìgbà tó bá kú tí ó bá parí ipò bàbá Ìskáyà náà ti máa parí ipò tó bá parí ipò ẹ rí i pé yóò break out bí bàbá Abíára ti ṣe yẹ Olúwa yóò wà pẹ̀lú wa. Ìyẹn ò kì í ṣe ibi tá à ń lọ lónìí. Ẹ jẹ́ kí a sáré gbàdúrà bíi mẹ́ta torí wọ́n ti divert mi ẹ̀mí tí mò ń bá lọ lẹ́ẹ̀kan wọ́n ti divert ẹ̀. Ẹ jẹ́ ká sáré gbàdúrà mẹ́ta màá wá sọ irú obìnrin méje tó wà màá dẹ̀ wá sọ àjọṣe tó wà láàárín obìnrin àti èṣù àtọlọ́run àtọkùnrin. Kí ẹja kákọ́ gbé ọwọ́ wa méjèèjì sókè mo fẹ́ gbàdúrà dé 1 just 21 minutes. Màá wá sọ irú obìnrin méje àti àjọṣe tó wà láàárín obìnrin àtọkùnrin. Mo dẹ̀ ti máa ṣiṣẹ́ Olúwa fún àwa ọkùnrin. Ó lè jẹ́ pé ibi iṣẹ́ wòlíì yẹn ni màá ti bírèkì media. Ẹ kà gbé ọwọ́ méjèèjì sókè ẹ jù sí ọba àwọn ọba ẹ jù sí ọba àwọn ọba ẹ jù sí ọba.